astaghfirullah. Alfa wa gba Ahmad ibn Hanbal. Innahu kana ghaffara. Wọ́n jáde ńjọ́ kan, wọ́n fẹ́ rìnrìn àjò, wọ́n wá lọ, wọ́n débi kan, wọ́n ní transit. Mo fẹ́ kẹ́ máa barika tí ń bẹ mi istighfar. Qulitu astaghfiru. Mo fẹ́ bùn yín lónìí yẹn ni. Sheikh Ahmad ibn Hanbal radiyallahu ta'ala anhu. Afawa Ahmad ibn Hanbal. Wọ́n wá jáde. Wọ́n jáde. Wọ́n fẹ́ ṣe ìrìn àjò, wọ́n lọ, wọ́n wá débi kan, ilẹ̀ ṣú, wọn ò lè lọ bí tí wọ́n lọ mọ́. Wọ́n wá rí mọ́sálásí kan pé káwọn ó ní transit síbẹ̀ kó fi dijọ́ kejì, káwọn ó sùn bẹ̀. Tó bá dijọ́ kejì káwọn ó continue ìrìn àjò àwọn. Istaghfiru rabbakum innahu Kana ghaffara. Yursilis samaa Alaykum bidirara. wa yumdidukum Bi amwali wa bani wa yaj'al lakum jannatin wa yaj'al lakum anhara. Araja ngba fa débi tá fa fẹ́ sùn mọ́sálásí abalé afa wọ́n mọ̀ pé Ahmadu ọmọ Hanbala ni wọ́n afa gbà wọ́n lé wọn wọ́n yẹ̀yẹ́ wọn. Bàbá kan wá ń bẹ níwájú ilé rẹ̀ kọjú sí mọ́sálásí. Istaghfiru rabbakum. Bàbá yìí wọ́n sùn mọ́sálásí. Àdéhùn táwọn èèyàn tá a gbé ládùúgbò wa yìí ní pé kò sẹ́nìkan tó gbọdọ̀ sunu mọ́sálásí. Níbo lẹ ń lọ? Istaghfiru rabbakum. Àfáà Ahmadu ọmọ Hanbala ní mo fẹ́ ṣe ìrìn àjò ní ṣèbá àfáà ni mí ẹ fún mi yọ̀ǹda kí n sun mọ́sálásí. Bàbá yìí ní o lè sun mọ́sálásí òun ò ní jẹ́ sun bẹ̀. Ṣé gbìyànjú ṣé try ṣé yọnu tẹ́ wàá farapamọ́ sọ́dọ̀ ti tèmi tí ó fi dàárọ̀ láti ẹ̀ mọ̀ lọ́bi tẹ́ ń lọ. Yursilis samaa alaykum bidirara. Àfáà Ahmadu ọmọ Hanbala wọn ni kò sí problem. Wọ́n bá fún wọn láàyè kan níwájú ẹgbẹ́ ilé bàbá náà. Ntí àfáà Ahmadu ọmọ Hanbala rí ni pé bàbá yìí ò wíkì nìkan látàlẹ́ yẹn tó fi dàárọ̀ yóò astaghfirullah innahu kana ghaffara astaghfirullah innahu kana ghaffara. Òun ni bàbá yìí ń wí látàlẹ́ tó fi dàsùbà. Àfáà Ahmadu ọmọ Hanbala wa ń rí i pé kò wí nǹkan kan ju astaghfirullah ni ń wí lọ. Wọ́n kàṣùbà tán kàfáà Ahmadu ọmọ Hanbala kí wọ́n máa lọ. Lábàá pé bàbá náà wọ́n ní ìwọ bàbá yìí tó gbà mí lálejò yìí mo rí nǹkan ìmọ̀ látàlẹ́ àná títí dàárọ̀ yìí látara rẹ̀. Wáyé mu dídí kún. Ìmọ̀ tí mo rí bẹ̀ ni wípé ó wí kinní kan tó ju istighfaru lọ látàlẹ́ títí dàárọ̀. Bí amẹ̀wálé wà bà ní. Bàbá yìí ní bẹ́ẹ̀ ni òun fẹ́ràn kó òun máa ṣe istighfaru púpọ̀. Wáyé jẹ́ àlè. Torí òun mọ̀ pé nínú istighfaru kéèyàn máa ṣastaghfirullah gbogbo orí ayé àti tàlìkíyàmọ̀ ní mẹ́mẹ́. Lákòó Jannati wa yaj'al lakum anhara. Ibi tó ń fi dún ní astaghfirullah nù. Àfáà Ahmadu ọmọ Hanbala wa ń béèrè lọ́wọ́ rẹ̀ pé ǹjẹ́ o ti wá rí oore astaghfirullah yìí láyé yá ẹ̀? Sọ́lọ́n ti sóore inú istighfaru tó ń ṣe sọ́lọ́n ti sóore rẹ̀ fún ọ. Bàbá yìí ní gbogbo oore tí ń bẹ nínú istighfaru lọ́lọ́run ti ṣe fún òun. Òun ti kọ́lé, òun bímọ tó yanjú, gbogbo oríire lòun ṣe láyé. Àmọ́ nǹkan yọ kan lókù tóun sunkún rẹ̀ tóun fẹ́ kọ́lọ́run ṣe fóun tọ́lọ́run ò tí ì ṣe fóun. Àfáà Ahmadu ọmọ Hanbala ní kí ni nǹkan náà tó kù? Ó ní tóun bẹ lọ́hùn kọ́lọ́n kó ṣe fóun ni pé òun fẹ́ràn àfàgbà kan wọn a máa pè é ní Ahmadu ọmọ Hanbala òun kàn fẹ́ kọ́lọ́n tiẹ̀ yọ̀ǹda fóun kóun fojú kan láyé. Rabbakum innahu kana ghaffara. Yursilis samaa alaykum bidirara wa yumdidukum bi amwalin wa banin. Kò mọ̀ pé àfáà Ahmadu ọmọ Hanbala náà ní bẹ́ẹ̀ wájú òun lòún gbà lálejò. Jannati wa yaj'al lakum anhara. Àfáà Ahmadu
ọmọ àbálà ni àṣewá jásí wípé fúnra Ọlọ́run ló tì mí wá kí n lè wá pé oore rẹ̀ lónìí. Ana Ahmadu bunu Hanbal. Ahmadu ọmọ àbálà tó ń sunkún rẹ̀ pé òun ló kù tó ń wá táyé rẹ̀ ó fi ní túmọ̀. Èmi náà mọ̀ wá wájú rẹ̀. Èmi lọ gbà lálejò ọmọ ni. Èmi náà sì mọ̀. Alágọ̀. Ọlọ́run wọlá àlùbáríkà tó retí ń bẹnu istighfaru gbogbo tó kù tèmi pẹ̀lú rẹ̀ tá à ń sunkún rẹ̀ Ọlọ́run yóò wọlé wá bá wa nínú ọmọ lẹ́lòmí ń sunkún rẹ̀ ilé lẹ́lòmí ń sunkún rẹ̀ gbogbo tí ń jẹ́rìn ẹkún ẹnì kọ̀ọ̀kan ọ̀tọ̀ọ̀tọ̀ ni lọ́tọ̀ọ̀tọ̀ ni oore gbáǹkọ́gbìn oore buhaya tí alábòsí ò rí lára wa tí ó dákúlẹ̀ mẹ́wàá Ọlọ́run mọ́sà ṣe é fún wa lẹ́ẹ̀kan àwọn oore kan bẹ bálábòsí bá rí lára ẹ̀dáyọ̀ ọ̀kọ́ dákú náà ọba tó wá jí padà níbẹ̀ náà kó kú tẹ́yẹ́yẹ́ kó máa kú díẹ̀ ni bí àwọn tẹ́lẹ̀tì bí àwọn yàgbẹ́ ẹ̀jẹ̀ bí àwọn tọ́tọ̀ ẹ̀jẹ̀ gbé yín ńgbà tẹ́gbàlagbà bá tó ń yàgbé yín tọ́nà tó wá jogun pampasì fún fàgbàlagbà sẹ́mà pé oore náà ti yí lórí tẹ́yẹ́yẹ́ nù gbogbo àwọn oore tọ́lọ́hun máa ń ṣe fún yàn Ọlọ́run kọ́dún ìtò kanlẹ̀ istighfaru ẹja múra sí ẹja máa ṣe àgàgà lérí Nàìjíríà àti lérí ẹnì kọ̀ọ̀kan wa náà gbogbo oore buhaya tọ́ta máa rí tálábòsí máa rí tí ó súnkè ó máa mú ní gbogbo ìgbà Ọlọ́run mọ́sá wọlá istighfaru mọ́sá ṣe fún wa. Astaghfirullah innahu kana ghafara. Astaghfirullah innahu kana ghafara. Astaghfirullah innahu kana ghafara. Ẹ máa wí iye nǹkan tó bá ti wù yín. Ẹ bá ti kásùbà tán ẹ wí kọ́pọ̀. Ẹ bá ti kí àyílà tán ẹ wí kọ́pọ̀. Ẹ bá ti kí àlásàrì tán ẹ wí kọ́pọ̀. Ẹ bá ti kí magribi ìṣáì tán ẹ wí kọ́pọ̀ kò sí ìtọ́lọ́wọ̀n ọ̀gbọ́. Wàláhì bẹ́yẹn bá ń wí bàbá tilẹ̀kùn oore mọ́ lẹ̀kùn oore náà sì sí. Gbogbo orú náà tá bá lè tilẹ̀kùn rẹ̀ mọ́ wàláhì bẹ́yẹn bá ń ṣe istighfaru tá bá ń ṣe istighfaru dáadáa. Tọ́lẹ́sẹ̀ ẹ̀ṣẹ̀ ló pọ̀jù làdúà ò fi gbà. Àmọ́ ẹ jí gbogbo àwa tá a ṣẹ́kù nísì ká máa ṣe istighfaru ni ó là wá mi gbogbo aburú ayé yìí gbogbo tó wọ́n gogogo yìí kò sí tí ò lè yí padà Ọlọ́run bá wa yí gbogbo tó lè bá wa yí padà fún wa. Má jẹ́ bí ó pa wá kú Ọlọ́run má jẹ́ kó sí ọ̀tá wá kú Ọlọ́run alibarika ọlá nabi Muhammad ọlá àwọn ẹni Ọlọ́run ọlá la ilaha illallah ọlá innama amruhu iza arada shay'an an yaqula lahu kun fayakun. Gbogbo àwọn ọlọ́pàá mi náà Ọlọ́run bá ń dùn wọn nínú kọ́dún ìtó kanlẹ̀ oore tí wọn ò ríru ẹ̀rí Ọlọ́run bá ń ṣe fún wọn. Promotion àwọn promotion tó yí àtọ̀tọ̀ àwọn promotion tẹ̀ràbáyé Ọlọ́run bá ń gbé wọn débẹ̀ àwọn promotion téèyàn ó máa gbà tí ó máa gbà téèyàn náà máa wà ní ọ́fíìsì tí gbogbo nǹkan ó máa ṣe tutututu bóore bá pọ̀ oore ó máa wá ṣe tutututu àwọn oore tutututu ẹsẹ̀ bẹ́ẹ̀ yín náà ẹsẹ̀ bẹ́ẹ̀ má ṣe ni àbí torí pé àdúgbò yìí ó straight kò sí kọ̀ǹtọ̀ kankan bẹ́ẹ̀ ẹ yóò bá nàbí rẹ̀ kan náà. Ayé kó làálàó kan báyìí. Orí mi ẹlẹ́dàá mi wá ṣàánú fún mi. Kò yẹ kí bàbá mi ó jìyà kémi ọmọ ó tún jẹ. Bẹ́ẹ̀mi gángan ọba jìyà kọ́mọ mi ó má jẹ. Orí mi ẹlẹ́dàá mi wá ṣàánú fún mi. Kò yẹ kí bàbá mi ó jìyà kémi ọmọ ó tún jẹ. Bẹ́ẹ̀mi gángan ọba jìyà kọ́mọ mi ó má jẹ. Ìyà tí ọmọ mi ń jẹ lọ́wọ́ àwọn òbí rẹ̀ àwọn náà dájọ́ ìyà kalẹ̀ fún. Bẹ́ẹ̀ bá rọmọ mi ti ń sẹ́nẹ́ ní táyé rẹ̀ ò nítumọ̀ àwọn òbí rẹ̀ wọ́n ti dájọ́ àgbákóyà fún òun kàn dé nǹkan kó kírẹ́dìtì àjẹ ni. Láàfin sọ fún wọn náà gbogbo aburú tí ń bẹ lọ́wọ́ rẹ̀ dírọ́pù rẹ̀ wọ́n má tún sa aburú mọ́kọ́mọ́ rẹ̀ náà má tún he aburú tí wọ́n náà bá tún ṣe látara tiẹ̀ náà. Kò yẹ kí màmá mi ó jìyà kémi ọmọ ó tún jẹ.
bẹ́ẹ̀mi gángan ò bá jìyà kọ́mọ mi ò má jẹ́. nígbà tí wọ bàbá ń jìyà tọmọ náà tún ń jìyà bó lọmọ ọmọ ò ṣe ní jìyà ntí ò ní jẹ́ ẹ máa jìyà ní pé kẹ́ ẹ má ṣàbúrú mọ́ kéèyàn bẹ̀rù Ọlọ́run ní kọ̀kọ̀ àti ní gbangba ẹni tó bá ń bá ṣe fìfẹ́ hàn tán yányán irúfẹ́ táwọn ọmọ ìyá yín fi hàn yín lóyà tán yányán má máa lòyà lẹ́yìn ọmọ lóyà wájú bẹ́ẹ̀ bá lóyà lẹ́yìn ìyá náà ni ó padà hípa ọ lóyà sí wa wájú wa ọmọ wa lóyà lẹ́yìn ọmọ pé ìyá náà ni ó padà ẹ́ńtà ẹ̀ àmọ́ bá ti látẹ̀yìn àwọn ìyá látẹ̀yìn ìyá látẹ̀yìn náà ń bẹ àmọ́ bá ti lóyà dáadáa lójú wa tó dẹ̀ tún lóyà lẹ́yìn ọmọ ya orí jẹ báyìí ò ní lóyà nìyẹn orí tutututu ẹ ṣeun jàre àwọn orí tutututu ẹ mú orí tututu.